Sheikh Adam wọn yìí dúró de sultani. Yes. Sheikh Adam wọn kì í dúró de sultani kankan bórígbà tó wá sọ pé bàbá yìí ká bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ bàbá máa mú ọjọ́ kalẹ̀. Bàbá máa dájọ́ àwẹ̀ kalẹ̀. Wọ́n a máa dá kalẹ̀ pẹ̀lú mímọ̀. So ma kuntu bid'an min ar-rusul. Nígbàtí mi débẹ̀ èmi kọ́ ni mo ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ innovation wípé ọya mo fẹ́ dájọ́ àwẹ̀ káwọn èèyàn lè mọ̀ mí àbí kí wọ́n lè máa wípé bákan rárá tó ní mo mọ̀ responsibility tó wà lórí ọrùn ẹni tó bá jẹ́ ìmáàmù táwọn èèyàn fẹ́ tẹ̀lé àbí ẹni tí ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn nǹkan tó fẹ́ sọ kò dá lójú. So bí bàbá ṣe ń ṣe bọ́ pẹ̀lú mímọ̀ tí wọ́n fi ń ṣe Ọlọ́run náà ní kí wọ́n kọ́ wa mímọ̀ ní ń jọ wà lé kéwà àṣìfojú kéré mímọ̀ yẹn. So òun ló ń fàádá sí pé nígbàtí bàbá ti lọ kìí ṣe pé mo ṣe bẹ̀rẹ̀ nígbàtí bàbá ti lọ a máa ń dájọ́ àwẹ̀ ní níjọ́ báyìí bí bàbá ṣe ń dá tí è sí tàṣí ẹmọ́dé bá yá sí pé mímọ̀ ni tí ó ń ṣe fẹ́ẹ̀nú ọ̀rọ̀ fẹ́ẹ̀nú kọ́ ọ̀rọ̀ àbínú ẹnìkan kọ́ ọ̀rọ̀ à ń fẹ́ tako yẹn kan kọ́. So alhamdulillah tatọ̀wòrá ti ń dé technology à ń dàgbà sí ju ayé ìgbà táwọn náà ti wà lọ tí ó já sí pé ìwọ̀nba mímọ̀ ibi tí mímọ̀ dé ń jọ náà wọ́n fi ń dá mímọ̀ ò sì lè yàtọ̀ ó kà lè dàgbà sí mímọ̀ ò lè yàtọ̀. So òun la fi ń dá àwọn ẹlòmí ma wá ń rí ní rí pé ẹtúndé ó dájọ́ àwẹ̀ ó ṣe lè máa dájọ́ kalẹ̀ àà ṣẹ̀ríà ni ṣẹ̀ríà yẹn ọ̀nà mẹ́ta lèyàn fi dájọ́ àwẹ̀ ló fi ń móṣù. So a lè mú ọ̀nà kan káwá pa ọ̀nà méjì tì ọ̀nà mẹ́ta la fi dájọ́ àwẹ̀ adájọ́ àwẹ̀ birru'ya sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi a ń dájọ́ àwẹ̀ pẹ̀lú takidiru tó ń jẹ́ òǹkà wa in gumma alaykum fakmilu iddata sha'bana 30 yawman àádá pẹ̀lú òní hisab ikmalu sha'ban 30 yawman. So mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà tí wọ́n oṣù sí rẹ̀ ikmalu sha'ban imma 29 aw 30 yawman oṣù nìyẹn oṣù kọmẹ́rí ní wọ́n. So èyí tí abáramọ̀ tẹ̀kmílì ọlọ́run ló sì ti kọ̀dára tẹ̀kìdírù yẹn ó ní wal qamara qaddarnahu manazila hatta aada kal urjun ma jaa yajari bin ṣe bismillahi ويا بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقمر قدرناه منازل حتى عاد كالأرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون والقمر قدرناه منازل ọlọ́run ló lóun ti ṣe bẹ́ẹ̀ ọlá àpèbùbù fún àpèbùbù lé fún حتى عاد كالعرجون القديم tí ó fi wá lọ tọ ilé ní lọ tó tún fi wá padà bí ìgbà tó bẹ̀rẹ̀ lákọ́kọ́
so manazilu ni òun ni 28 days àti àwọn wákàtí díẹ̀ tí ó fi yípo tó bá yípo 28 days ó lè sùn tó bá sùn tó gba odidi ọjọ́ tí ó fi pé 29 tí ó bá wá lọ ìrìn ẹ̀ títí lọ bákan òun pẹ̀lú kíní tìránù lè ṣẹlẹ̀ láàrin wọn àti shams sílẹ̀ gúnmà lèyìn ni wà in gúnmà alaykum fa akmilu iddata shahri 30 yawman so a lè jẹ́ 29 29 29 29 29 30 30 30 29 kò ní jù bẹ́ẹ̀ lọ ohun èpè 31 kò sí ní jẹ́ 28 so ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run tó ti lọ́ òun ṣe tẹ̀kìdírù ẹni ó á fi mọ́ àwọn èèyàn kódà ó ní lápá lára wa al-maddu wal-jazr tí ń bẹ lára òkun òṣùpá ń lápá sí lára tí máa jẹ́ kó kún rú gbìí nígbà míì tí ó jẹ́ máa fà gbìí tí ó máa jẹ́ òru ìlàpàtà àfíìrù tí kọmọrù ní lára alẹ̀ ni sọ̀tà àfíìrù kọmọrù ìlàpà lára làákàyè wa lára làákàyè ọmọ èèyàn so tí ní kankan bá ti affect làákàyè yẹn tó ṣù bá ti lé yóò ní ìlàpà lára làákàyè yẹn tó yẹ yẹn ni wọ́n fi ń pe ẹni tí nǹkan bá rọ́nù pẹ̀lú làákàyè pé lunatiki ẹni tó ń bá òṣùpá lúnà tó ń bí òṣìṣẹ́ lára wọn alóṣù rẹ̀ tún lé so oòrùn kọ́ ló ń lapa lára tí ẹ̀ òṣùpá ló ń lapa àwọn àfáà tán tún mọ̀ ẹbẹ́ wọn tún máa fi sàfáàmù ẹ lọ bá ẹ lọ wá àwọn àfáà tó ní kàlí ẹ lọ wá wọn ọdí méjì àbí ẹlẹ́ẹ̀kẹta ìlàpalára obìnrin pẹ̀lú nǹkan oṣù ẹ̀ 28 days náà ní nǹkan oṣù obìnrin sákùlẹ̀ 28 days ni tí ó bá járùn so menstrual cycle ẹ̀ 28 days òun ni sákùlẹ̀ so sákùlù òṣùpá náà ní 28 days so gbogbo àwọn nǹkan wọ̀nyí qaddarnahu manazila hatta aada kal-urjunil qadim ọlọ́run lọ́wọ́n gbé gbogbo ẹ̀fẹ́ tẹ̀kìdírù la shamsu yanbaghi laha an tudrika al-qamara wala al-laylu sabiqu an-nahar wa kullun fi falakin yasbahun kullun fi falakin yasbahun kálukú wọn àtòrùn àtòṣùpá fálàkì wọn nínú àwòwò wọn kálukú lúwẹ̀ tí ẹ lọ ní on cruise so méjèèjì náà la fi ń ka kàlẹ́ndà bọ́ọ̀ bá ka kàlẹ́ndà oṣù a sì jẹ kàlẹ́ndà oòrùn so oòrùn ní Gregorian calendar òṣùpá ní lunar calendar
lè tó yá sí pé òun ló ti wà lábáyé tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ téèyàn ti bá sáábà náà ṣe ń pè ń ṣáàrù lédè lárúbáwá in tí pariwo tó bá yọ in tí pariwo tí láriwo nú tó bá yọ ṣáàrù yẹn tẹ̀síhíru ẹ̀ ìpariwo ẹ̀ ìgbájúmọ̀ òun náà ni wọ́n yọ tán fi ń pè ní ṣáàrù. So eléyìí gbogbo nǹkan tó àárọ̀ ọmọ yìí ó ní mímọ̀ jásí pé èèyàn lè jẹ́ amateur ń bẹ̀ bó bá jẹ́ amateur ń bẹ̀ kò nídìí kó specialize lọ́rẹ́ pẹ́tẹ́ ó lè jẹ́ amateur ń bẹ̀ amateur tó jẹ́ ní tí wọ́n bá jẹ́ àfá tó jẹ́ amateur ń bẹ̀ tó bá mọ̀ ẹ́ débẹ̀ ó fi lè ṣẹ̀sìn ó fi lè guide ààrẹ níbi ẹ̀sìn ó sì lè fi yé àwọn ẹlòmíì náà yasalunaka anil ahilla qul hiya mawaqitu linnasi wal hajj yasalunaka anil ahilla qul hiya mawaqitu linnasi wal hajj walaysa albirru bi an ta'tul buyuta min zuhuriha walakinna albirra man ittaqa البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون. Ọlọ́run ni wọ́n máa bí ẹlẹ́rẹ̀ ń pa oṣù ṣàrẹ́pẹ́ stiftaun nù tọ́lọ́run bá lo Ọlọ́run ni mufti Ànábì ń gbẹnu sọ fún un ní Ànábì kọ́ ni mufti tọ́rọlọ́run ni ṣáríwò òun ló ń ṣàrá ló fi wá dáa pé gbogbo àwọn kúlíkúlíkúlí yastaftunaka al-istifta yasalunaka yaftunaka yastaftunaka Ọlọ́run ló ń sọ kalẹ̀ fánàbí pé wọ́n wá ṣe fàtíwá fún ẹ wọ́n wá bí ẹ léèrè ìbéèrè ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn náà ni fàtíwá so ẹni tí ó wà á dáhùn Ọlọ́run ni ó wà á dáhùn Ànábì kọ́ ló ń dáhùn lọ́lọ́wọ́n fi sọ wípé kúl ó yá sọ fún wọn yastaftunaka fil kalala kúl yuftikumullah ìwọ sọ fún ẹgbẹ́ Ọlọ́run ni ó ṣe fàtíwá ní fún yasalunaka anil mahid kúl hiya azal yasalunaka anir ruh kúl sọ fún wọn so Ọlọ́run ni wọ́n wà bí ẹ́ ń pa létíṣù kí ní létíṣù yìí lè ṣe fún wa iṣẹ́ kí ló ní ó ṣe táwà tí fáà mùsùlùmí tí ó fi wọnú ṣẹ̀ríà wa kúl hiya mawaqitu linnas sọ fún wọn ìmọ̀ àsìkò ní fún àwọn èèyàn àsìkò kí ni àsìkò ìjọsìn wal hajji àti hajji tó jáde òní kúmọ̀ ìjọsìn òní píkì ìjọsìn ẹgbẹ́ Ọlọ́run sọ fún ní pé kúl fún wọn lésì sọ fún wọn ta ni mufti ajra'ukum ala al-futya ajra'ukum ala al-ithm àwọn tí ma ṣáyà gbangba ipé ẹ ma bí mí ní fàtíwá ìdájọ́ ẹ̀sìn ajra'uhum ala al-ithm àwọn èyàn ló láyà gbangba sọ́lọ́hun náà láyà gbangba sẹ́ṣẹ̀ sọ̀tẹ́yàn bá mọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ ẹbí mi lè rẹ̀ pé ẹ̀ ń pa kìíní láì wá mímọ̀ rẹ̀ kí wọ́n bọ́ta kí wọ́n pé ọ̀yá gbogbo àwẹ̀ ní ṣe tèmi nìkan bá dágbà ṣe ó dá mi lójú pọ́lọ̀ ń gbà ní kí wọ́n kó àwọn èèyàn sọnù lórí ìfẹ́nú lórí pé ṣe bóyá kí n lè hàn ní àbí kẹni èmi wá yíhàn kiri o mi wá yíhàn kiri ní ìjẹ́ wá bọ̀ torí ibi tí ń bá dúró iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ yẹn mi ò ní fà sẹ́yìn níbẹ̀ láti ṣe
torí responsibility ni tó wá sì ti gba responsibility ó gbọ́dọ̀ ṣe tádíà responsibility ni ala al-wajhi al-ahsan. So ìyẹn òun ni bí ayé ìṣe wà lánàá Sheikh Adam wọn yìí dúró de sultanu. Yes. Sheikh Adam wọn kì í dúró de sultanu kankan bórígbà tó wá sọ pé bàbá yẹn ká bẹ̀rẹ̀ kan tó bẹ̀rẹ̀ bàbá máa mú ọjọ́ kalẹ̀. Wọ́n mú àwọn kan wípé àṣẹ